Ife àgbáyé U-17 ẹsẹ̀ òsì ní Shakirat fi gbé Naijiria wọ ìpele quarterfinal. Inú ìdùnnú àti ayọ̀ ní ikọ̀ àwọn ọmọge ẹlẹ́sẹ̀ ayò tọ́jọ́ orí wọn kò tíì ju ọmọ ọdún 17 lọ, ìyẹn U-17 tí wọ́n ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún Naijiria wà báyìí. Níṣe ni wọ́n ń kí ara wọn kú oríire pẹ̀lú bí wọ́n ṣe fọwọ́ òsì júwe ọ̀nà ilé fún àwọn ẹlẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Dominican Republic tí wọ́n gbà wọ́n lálejò. Wọ́n mú wọn balẹ̀ pẹ̀lú àmì ayò kan dondo, wọ́n sì ṣe bẹ́ẹ̀ pèrègede fún quarterfinals, ìyẹn ìpele tó ṣáájú èyí tó kángun sí àṣekágbá nínú ìdíje fún ife ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Dominican Republic. Òwúrọ̀ kùtù ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2024 yìí ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún wáyé nílùú Santo Domingo láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Quisqueyanas ti orílẹ̀-èdè Dominican Republic àti Flamingos ti ilẹ̀ Naijiria. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọge ẹlẹ́sẹ̀ ayò ilẹ̀ Naijiria fakọyọ jálẹ̀ sáà àkọ́kọ́ àti ìkejì ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún pẹ̀lú bí bọ́ọ̀lù kò ṣe kúrò lẹ́sẹ̀ wọn táwọn náà kò sì kúrò lójú ilé alátakò wọn, síbẹ̀ wọn ò rí àwọn. Kò sẹ́ni tó gbá bọ́ọ̀lù wọlé títí tí wákàtí kan àbọ̀, ìyẹn 70 ìṣẹ́jú fi fẹ́rẹ̀ pé ọ̀pọ̀ sì ti lérò pé ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò kọjá sí sáà àfikún àkókò tí wọ́n ń pè ní extra time ni. Lóòótọ́ ní nǹkan bí ìṣẹ́jú 15 tí ayò bẹ̀rẹ̀, Shakirat gbé bọ́ọ̀lù dé ojú ilé àwọn Dominican. Bó ṣe fẹ́ gbá a sáwọn ni wọ́n na àsíá sókè pé ó ti wọ offside. Rẹfirí sì lọ wo fídíò láti fìdí èyí múlẹ̀, ó ní lóòótọ́ ni. Kò pẹ́ lẹ́yìn èyí tún ni Táíwò Tẹ́wọ́gbọlá Afọlábí náà gbá bọ́ọ̀lù sójú ilé àwọn alátakò wọn, ṣùgbọ́n amúlé àwọn Dominican kò tòògbé rárá, kíá ló ti dènà de bọ́ọ̀lù náà ó sì mú un. Lẹ́yìn èyí ni akọ́nimọ̀ọ́gbá wọn, ìyẹn kóòṣì Bánkọ́lé olówó òkèrè, pààrọ̀ 3 lára wọn, Onyedikachi Ekezie, Peace Effiong àti Harmony Chidi. Ó sì fi àwọn 3 míì, ìyẹn Rọ̀kíbà Azeez, Blessing Itezue àti Ramotalai Karim rọ́pò láti ró ikọ̀ náà lágbára. Àmọ́ ní nǹkan bí ìṣẹ́jú 89 89 minutes lédè ìbò, bọ́ọ̀lù tẹ Shakirat Abídèmí Moshood lẹ́sẹ̀, ẹsẹ̀ òsì rẹ̀ ló bọ́ sí létí ìlà onígun yáàdì 25 sí gólí. Shakirat kò sì ṣe méní ṣe méjì, ó fi tagbára gbá bọ́ọ̀lù náà sójú ilé. Sòsé nìyẹn bá wọnú àwọn mìtìtì, ariwo ayọ̀ sì sọ láàrin àwọn alátìlẹ́yìn Nàìjíríà, àwọn sọ̀pọ́tà. Àwọn agbábọ́ọ̀lù náà kò lè pa ìdùnnú wọn mọ́ra, níṣe ni wọ́n gbàjó láìrílù kí rẹfirí tó fọn fèrè pè wọ́n láti parí ìṣẹ́jú béléńjá tó kù. 1-0 ni ìfẹsẹ̀wọnsẹ̀ náà parí sí, ó sì dùn àwọn sọ̀pọ́tà Dominican wọ́ra, níṣe làwọn kan bú sẹ́kún gbaragada láàrin wọn. Ní báyìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flamingos ti Naijiria yóò bẹ̀rẹ̀ sí gbáradì láti kojú akẹgbẹ́ wọn láti United States of America láṣálẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 26 oṣù kẹwàá yìí. Bó tilẹ̀ jẹ́ pé Dominican Republic ló gbàlejò àwọn ikọ̀ agbábọ́ọ̀lù gbogbo orílẹ̀-èdè wọn ní ìdíje tí àjọ FIFA ṣagbátẹrù rẹ̀ yìí ti wáyé, síbẹ̀ Nàìjíríà ti yọwọ́ kílàńkó wọn nínú àwo, ọpẹ́lọpẹ́ Shakirat ọmọge ẹlẹ́sẹ̀ ayò. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún Ìta Fàájì.